Ẹ káalẹ́ o, a kú iṣẹ́ látòórọ̀, Ìdùmarè yóò fi ire iṣẹ́ wa. Ìròyìn àṣálẹ́ ló sójú ọ̀rìn láti iléeṣẹ́ Nta Ijebu Ode. Ayọ̀mídé Ògúnkànbí lórúkọ oníròyìn ẹgbọ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Síwájú ìpàdé ọgbọ̀n ti àjọ ìṣọ̀kan àgbáyé lórí àyípadà ọjọ́jọ́ tí yóò wáyé ní orílẹ̀-èdè Brazil. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fọwọ́ sí ìmúṣẹ ìlànà tí yóò dẹ́kun ooru gbígbóná láti lè jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kópa nínú ìṣàkóso ooru gbígbóná. Abdulrahman Jubira jábọ̀ròyìn pé ìlànà tuntun yìí yóò jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà pa owó tó tó bíi bílíọ̀nù $3 ní ọdọọdún nínú ìdẹ́kun ooru gbígbóná láàrin ọdún 10. Pẹ̀lú bí àwọn ìpínlẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ ọrọ̀ ajé iná mọ̀nàmọ́ná tí wọn, ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà sọ pé àwọn yóò ṣe ìlànà ìdàgbàsókè fún ọrọ̀ ajé iná mọ̀nàmọ́ná láti darí ìgbésẹ̀ ìjọba àpapọ̀ àti àwọn ìpínlẹ̀ pọ̀ kí wọ́n lè wà ní ojú òpó kan náà láti ṣe àmúlò òfin àti ìṣọwọ́ṣiṣẹ́ wọn. Alákòóso fún ọ̀rọ̀ agbára Adébáyọ̀ Adélábù sọ pé ìgbésẹ̀ yìí jẹ́ láti mú ìbáṣepọ̀ wà kó sì tún dá àwọn olùdókòwò lójú pé ọrọ̀ ajé iná mọ̀nàmọ́ná orílẹ̀-èdè Nàìjíríà ó ní àtúnṣe. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣètò láti túbọ̀ dín owó àwọn oúnjẹ kù káàkiri orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí apá kan nínú ìsapá tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láti mú ààbò oúnjẹ dájú fún gbogbo aráàlú orílẹ̀-èdè Nàìjíríà. Alákòóso fún ètò ọ̀gbìn àti ààbò oúnjẹ Abubakar Kyari ló sì lè dímọ̀ nínú àtẹ̀ránṣẹ́ rẹ̀ nígbà ìbẹ̀rẹ̀ pínpín àwọn ohun èlò ọ̀gbìn fún àwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Fẹ́mi Afáriogun ló jábọ̀ ìròyìn. Ìwé kan tí a gbé kalẹ̀ láti fi bọ̀wọ̀ fún olùdarí àgbà karùn-ún tó parí iṣẹ́ rẹ̀ ní fásitì tí a sọ lórúkọ Táyé Sólárìn tó wà ní Ìjàgàn ìpínlẹ̀ Ògùn. Pẹ̀lú ṣíṣe àfihàn ẹ̀ka iṣẹ́ tuntun méjì tó ṣe lábẹ́ ìṣèjọba rẹ̀, Anthony Gandonu jábọ̀ ìròyìn pé èyí wà lára àwọn ètò tí wọ́n ṣe pọ̀ láti fi ayẹyẹ ìdágbére fún olùdarí àgbà náà. Ẹgbẹ́ àtìpalẹ̀ náà látẹnu Blessing Adéwuyì. Ìwé tó ní ojú ewé 321 pẹ̀lú ẹ̀ka 5 ní àwọn ọ̀jọ̀gbọ́n 9 láti oríṣiríṣi ẹ̀ka ní ilé ẹ̀kọ́ gíga náà kọ láti bu ọlá fún olùdarí àgbà tó ń lọ, ọ̀jọ̀gbọ́n Olúwọlé Bánjọ. Nígbà tí wọ́n ṣe àfihàn ìwé náà tí wọ́n pè ní láti oko sí ẹ̀ka, gbígbé ènìyàn àti kíkọ́ ètò, ọ̀jọ̀gbọ́n Bándélé Ṣógbẹ̀sán sọ pé ìwé náà ṣàkójọpọ̀ iṣẹ́ àti àṣeyọrí tó ṣàfihàn ìtàn ìrìn àjò olùdarí àgbà náà, ọ̀jọ̀gbọ́n Olúwọlé Bánjọ tó ń lọ. Lẹ́yìn náà, ìgbìmọ̀ tó ń ṣàmójútó ilé ẹ̀kọ́ gíga náà tí ọ̀jọ̀gbọ́n Abdulrahman Bello jẹ́ alága wọn sí aṣọ lójú ìwé náà fún gbogbo ènìyàn. Àwọn ètò mìíràn tí ó tún wáyé níbi ayẹyẹ ọjọ́ náà ni ṣíṣe ìfihàn àwọn iṣẹ́ àgbàyanu méjì tí àwọn ẹlẹ́yinjú àánú méjì fi fún ilé ẹ̀kọ́ gíga náà. Ìkànjẹ́ àwòrán onímọ̀ nípa ètò àti àjàfún ẹ̀tọ́ ọmọ ènìyàn, ọ̀jọ̀gbọ́n Táyé Sólárìn tí wọ́n gbé sí àárín gbùngbùn ilé ẹ̀kọ́ gíga náà. Ìkejì sì ni ilé ìsinmi àwọn òṣìṣẹ́ tí wọ́n kọ́ tí wọ́n sì fi fún ilé ẹ̀kọ́ gíga náà gẹ́gẹ́ bí ìbéèrè ilé ẹ̀kọ́ náà nígbà tí wọ́n fi àmì ẹ̀yẹ ìdánilọ́lá fún àwọn ènìyàn náà ní ọdún tó kọjá. Àwọn ẹlẹ́yinjú àánú méjèèjì ṣàlàyé ìdí tí wọ́n fi dá iṣẹ́ náà sílẹ̀ àti ìtọ́kasí rẹ̀ sí ìlera àti ìgbésí ayé àwọn tó máa lò. Àwọn tí yóò jẹ àǹfààní ètò náà pẹ̀lú olùdarí àgbà tó ń lọ fi ẹ̀mí ìmoore hàn fún gbogbo àwọn tó ṣe àfikún sí àṣeyọrí ilé ẹ̀kọ́ náà. Ayẹyẹ ìdàgbàsókè fún ọ̀gá àgbà karùn-ún ilé ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú pẹ̀lú àdúrà ìrun Jímọ̀ nígbà tí wọn yóò sì fi ìsìn ìdúpẹ́ àwọn onígbàgbọ́ fi káàdì ètò ayẹyẹ náà ńlẹ̀. Láti iléeṣẹ́ Nta Ijebu Ode, Blessing Adéwuyì ló ṣàtúpalẹ̀ ìròyìn. Ìtàn ìlera orílẹ̀-èdè Nàìjíríà ti ń yí padà lọ́wọ́lọ́wọ́ nípa àfojúsùn ètò ààrẹ fún àǹfààní ìtọ́jú àìsàn fún gbogbo ènìyàn. Ètò yìí ní láti ṣe ìdàgbàsókè sí ìlera, amáyédẹrùn, ẹ̀kọ́ ìlera àwùjọ àti àwọn ìlànà láti rí pé gbogbo aráàlú lórí ìtọ́jú tó péye gbà. Àwọn àlejò tó kópa lórí ètò Good Morning Nigeria nígbàgbọ́ pé ètò náà yóò ṣe àfikún ìgbẹ́kẹ̀lé àwọn aráàlú tí yóò sì tún mú rọrùn fún gbogbo ènìyàn láti ní àǹfààní sí ìtọ́jú ìlera tó dọ́gba ní gbogbo agbègbè orílẹ̀-èdè Nàìjíríà. Lydia Samson ló jábọ̀ ìròyìn. Ìròyìn wa fún tàlẹ́ òní kò ní jù báyìí lọ. Ayọ̀mídé Ògúnkànbí lórúkọ oníròyìn títí di ọ̀sẹ̀ tó ń bọ̀. Ó dàárọ̀ o.